Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. A kú dédé àkókò yìí níbi yòówù tí a bá ti lọ rẹ̀ fẹ́ láti máa wo ìkànnì Hajiyara Malifa TV. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbẹ̀yìn èèyàn wa pátápátá pé ẹ ṣeun ẹ kú ìfẹ́. Lágbára Ọlọ́run bá ní súra wa. Ẹ sọ pé tún rí mi ní àkókò tẹ́rí mi yìí àbí ó lágbára. Kódà fọ́nrán kan ló ti ń jà ràn-ìràn lórí ẹ̀rọ ayélujára láàárín bí ọwọ́ òwúrọ̀ òní sí àkókò tá a wà yìí. Kí ló ṣẹlẹ̀ lórí fọ́nrán náà ni wípé arábìnrin yìí ó lóun lọ síbì kan ni òun bá gbé ọ̀kadà, gbà tó ń gbé ọ̀kadà àwọn sún síwájú díẹ̀ náà bá rí wípé ọlọ́kadà yẹn fẹ́ gbé ẹlòmíì tó jẹ́ ọ̀nà ibi tóun lọ ni ẹni yẹn náà ń lọ. Mo lérò pé kò sí nǹkan tó burú nínú ká fìfẹ́ hàn síra pé ẹ̀yin náà jókòó, wọ́n níbi à ń lọ òjìn ló bá ní kẹ́ni náà jókòó ṣàdédé lórí wípé wọ́n yíra padà yẹn tó túmọ̀ sí wípé wọ́n padà kúrò lọ́nà tó yẹ kí wọ́n gbà, wọ́n gba bòmíì lọ. Wọ́n ní ẹnu ọlọ́fà ni mo tá ti dùn. Fún ìdí èyí ẹ jẹ́ kí n fi fọ́nrán yìí léde kẹ́ ẹ wò. Ṣùgbọ́n kí n tó lọ, tó bá gbé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀yin wò wá lórí ìkànnì yìí, ẹ subscribe sí ìkànnì yìí. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tan notification button yín kẹ́ ẹ lè máa rí oore ọ̀fẹ́ láti rí àwọn ètò wa lọ́lọ́kanjọ̀kan nígbà yòówù tá a bá ti fi wọ́n sórí ìkànnì tá a wà yìí. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ẹ jẹ́ kí gbogbo wa ká wà lójúfò ká sì má mú ọ̀rọ̀ ààbò ká má mú níyọ̀bọ̀kẹ́ rárá. Ẹ jẹ́ ká rí dájú wípé ohunkóhun tó bá ti ní í ṣe pẹ̀lú ibi tá à ń lọ à ń sọ fún èèyàn. Lágbára Ọlọ́run bọ́rí tèmi tí yóò ní gbàbọ̀dẹ̀ láṣẹ Elédùmarè. Fún ìdí èyí ó yẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni tí ọ̀rọ̀ náà ṣẹ̀ sí gangan lọ́dọ̀. Lágbára Ọlọ́run bá tèmi tí à ní ṣìrìn o. Ẹ jẹ́ ká wà lójúfò ní gbogbo ìgbà nígbà gbogbo torí wípé wọ́n ní ó ń bọ̀ àwọn láńdẹ̀dẹ̀ ṣùgbọ́n ní ìsinyìí ojú ló yẹ ká mú tó. Lágbára Ọlọ́run bá tá a bá lọ rẹ̀ á máa bọ̀ rẹ̀ ni. Ẹ jẹ́ ká wò. Orúkọ mi ni Bímbọ́. So ní àárọ̀ yìí níbi tí a fi kọ̀nà ní Òṣogbo níbi báyìí. So tó mo ṣe gbé báìkì lọ sí Ayétòrò. So báìkì tí mo wá gbé obìnrin jẹ́ sí púpọ̀ ni ọkùnrin kan náà dá báìkì dúró. Tó sọ wípé Ayétòrò lòun náà lọ. Ó ṣàjókòó sí mi ní ẹ̀yìn. Ó yàtọ̀ jókòó sí mi lẹ́yìn. Mo ọ̀kadà yẹn wá tọ̀. Wọ́n sọ wípé ọ̀nà Ayétòrò kan ní bíbá sí ìbàjẹ́ Ayétòrò ni. Ìtọ́jú kò sẹ́yìn ni pé ṣé mo fẹ́ pariwo ni tàbí máa cooperate. So èmi yẹn ṣàbàmì yẹn mú mi kò ṣàpẹ́ débi kẹ̀kẹ́ kí ni kórópè. Ó ṣàtìmí sínú kórópè yẹn. Àwọn èèyàn náà wà nínú kórópè yẹn. Bí a ṣe jókòó aṣáà lọ. A gbé ibìgbó Òṣogbo tàbí Iléṣà. Ibi ọ̀nà Iléṣà yẹn, ó kọjá ká tẹ̀lé Iléṣà gàdá àwọn igbó yẹn. Wọ́n ṣáà mú nǹkan jáde, wọ́n fi kan gbogbo lórí. Ó yẹ fi kàn mí lórí, ó ṣe wọ́n kàn fi kàn mí náà ní orí. Wọ́n wá rìn díẹ̀. Wọ́n wá sọ fúnra wọn wípé eléyìí máa ba iṣẹ́ jẹ́ o. Wọ́n béèrè pé lọ́wọ́ lọ́wọ́ mi náà, pọ́ọ̀sì ni àwọn. Wọ́n kò gbowó tó àwọn pọ́ọ̀sì mi. Wọ́n ṣe wá rìn díẹ̀ báyẹn. Wọ́n sọ pé lè máa ba iṣẹ́ jẹ́, wọ́n ṣe tì mí bọ́ sílẹ̀ nìyẹn. Àti ibẹ̀ mo ṣáà rápálá mo wọ mọ́tò dé Òṣogbo padà. Ṣùgbọ́n látàárọ̀ báyìí orí mi báyìí mi ò gbàdúrà rárá. Ìgbàgbọ́ ẹ̀ kódà ní ìpín ìtẹ́ wọn. Ṣé ṣe mí lórí ọgbọ́n mi ìgbàgbọ́ orí mi látàárọ̀. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn tó bá ń wo fídíò yìí, a fẹ́ kẹ́ bá wa send fídíò yìí káàkiri ẹ jọ̀ọ́. Bẹ́ẹ̀ ṣé ń wo yìí báyìí sìn láti bàtọ́ tó dé bí báyìí ó lóun ò gbádùn orí òun. Ọ̀kadà àti kórópè ni wọ́n ń lò báyìí láti fi ṣiṣẹ́ láti kidnap àwọn èèyàn. Lóṣogbo dẹ̀ ni wọ́n ti pọ̀ gan báyìí. Bẹ́ẹ̀ ṣé ń wo fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa send ẹ káàkiri. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká help ẹnìkan. Èmi ń gbà ládùúrà pé ní agbára Olúwa ní agbára Kristi orí ẹnì kọ̀ọ̀kan wa ò ní gbàbọ̀dè. Bí pé orí rẹ̀ ò gbàbọ̀dè ni wọ́n ṣe jájúlẹ̀ nínú kórópè. Bórí ẹ̀ bá gbàbọ̀dè ni wọ́n máa gbé lọ. Wọ́n ti gbé àwọn kan lọ báyìí nísìn àtọkùnrin àtobìnrin wọ́n ní wọ́n kó inú kórópè yẹn. So ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe wo fídíò yìí ẹ bá wa share rẹ̀, ẹ bá wa send láti ẹ̀ bá ẹnìkan. Àwọn kidnapper ti wọ Òṣogbo, wọ́n dẹ̀ pọ̀ tí wọ́n ṣe díẹ̀. Lórúkọ Jésù orí wa ò ní gbàbọ̀dè o. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wo yìí kò gbádùn orí ẹ̀ látàárọ̀, kò gbádùn orí ẹ̀. Tìgbà ẹ̀yin náà lè bá wa fi fọ́nrán yìí ṣọwọ́ sáwọn èèyàn torí pé kọ́ lè mọrúfẹ́ ọ̀nà táwọn èèyàn ń gbà lóde òní láti wà láabi wọn. Àti wá sọ pé mo gọ̀kadà
èèyàn tó kó tì ń lẹ́yìn ó ti wá dógún lágbára Ọlọ́run bá ní kó sọ́wọ́ o wọ́n ní lẹ́yìn tó bá bọ̀rọ̀ lórí ọ̀kadà wọ́n tún jù wọ́n sí kóró pé lágbára Ọlọ́run gbogbo àṣírí àwọn oníṣẹ́ ibi ò ní bò láṣẹ Ìdùmarè. Fún ìdí èyí mò ń rọ̀ wá mò ń bẹ̀ wá lábẹ́ bó ti ń kórí ẹ jẹ́ ká máa sọ fún ẹbí ará àti ọ̀rẹ́ nígbà yòówù tá a bá fẹ́ jáde. Lẹ́yìn yẹn ńkọ́ ẹ jẹ́ ká tún máa rí dájú wípé a wà lójúfò a ò gbàgbéra lójú ibi yòówù tá a bá wà. Lágbára Ọlọ́run bá lábúrò oníṣọ̀kan tèmi ti yín o láṣẹ Èdùmàrè. Ìkànnì Hajiyara Malifa TV náà lẹ́ ń wò lọ́wọ́ ẹ subscribe sí ìkànnì yìí ó ti yẹ yẹn hàn notification button kẹ́ lè lórí ọ̀fẹ́ láti máa wò wá síwájú sí. Títí ìgbà míì tá a tún fi nípàdé ayọ̀ ẹ jẹ́ ká rántí wípé ààbò ara ẹni báyìí náà làbòlú. Ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.